sẹ́ni ọ̀kan ní òun wá sùn sílẹ̀ ọ̀kan ní òun wá sùn sáyà olúwẹ̀ ni mo bá la yà lọ. mo ti lọ mọ ogun mo ti lọ mọ sá mo ti lọ mọ ọkọ balẹ̀ odò ọ̀pẹ̀wẹ̀ rẹ̀ ṣe kú pàgbà mọ́ ṣáìṣẹ́ rẹ̀ ṣe kú pọ̀kùnrin ọ̀tá Ìbàdàn mọ́kùn wájàlú onídẹ̀ rẹ̀ ṣe kú. mo kí n gbẹ́kú dédé àkókò yìí níbikíbi tá a bá ti láǹfààní láti tún máa gbọ́ra wa wúra wa jákèjádò àgbáńlá ayé àárẹ̀numọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún máa sọ lówó ẹ̀yìn mọ̀sọ́mọsọ́ májẹ̀mú àti ìlérí ni wípé a máa gbọ́ra wa lóòrèkóòrè níwọ̀nba àgbà tá a bá ní nǹkan pàtàkì láti bára wa sọ. bí tí ọba gbọ́yìn kan inú kì í bà á jẹ́ bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé ṣẹ́ lásán obìnrin tó fìdòwú ṣàkọ́bí dandan ni kó ṣàlàyé ibi tó bí ìbejì sí ẹ̀ka alẹ́ ẹ̀ka ẹ̀sán ẹ̀kú òwúrọ̀ ẹ̀kú ojúmọ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. àkàndá ọ̀rọ̀ Awíkóńkó náà ló kọ́ mi Àjàó àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. kòrún ni ó ń dò yìí ká ní bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àlàbọ̀rùn tí ń dẹ̀wù àwí aké apariwo alọ́gun asàlọ̀ asàròyé apàrọwà asọ̀rọ̀ ń tùbínú bí asọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ wípé àwọn aráabí ti dé tòsí ìyá akọ̀kànmí náà lẹ́mọ̀ kọ́ etí ikún lẹ́mọ̀ kọ́ sí i ṣe ló dàbí ẹni pààrí nǹkan tá à ń sọ dáadáa. béèyàn bá ń tiraka tí ò bọ́ sí béèyàn ń gbìyànjú tọ́nà ò tí ì là ẹ pé mo ní ọ tẹra mọ́ ìrè ń bọ̀ bọ́ bá yá. àkàndá kí ni mo rí tí mo ní kí n sọ fẹ́yìn èèyàn mi kí lójú mi tó kí létí mi gbọ́ kí ni ìrírí tí mo rí ọ kọjá bẹ́ẹ̀. agbára ìjọba orílẹ̀-èdè yìí ò káwọn Boko Haram agbára wọn ò káwọn onísùnmọ̀mí àwàdà lẹ́rù pé mò ń ṣe. bí wọ́n ṣe ń sọsẹ́ ní Borno wọ́n mọ̀ tó ti gbé dé ìpínlẹ̀ Niger nítòsí ilẹ̀ Yorùbá tá a bá ti fò kúrò ní odò Jẹ́bà tá a fò kúrò lódò river Niger Jẹ́bà là ń bọ̀ láti Jẹ́bà àti bọ́ sí Ìlọrin. ṣé ẹ gbàgbé pé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń gbà wọlé tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n gbà wọlé sí Ọ̀yọ́ ilé àtijọ́ ń gbà tí Fúlàní fi kógun jọ̀yọ́ tí wọ́n fi tú Ọ̀yọ́ ilé ká ń gbà wọn. the same route tí wọ́n gbà wọlé náà ni wọ́n tún ń gbà bọ̀ láti penetrate sílẹ̀ Yorùbá mọ́wọ́lẹ́rán máa wòye àwàdà ní kó pé máa fi ṣàwàdà. bọ́ọ̀bá gbọ́ mo ní kí n sáré já ọ sí i pé àwọn ISWAP àwọn Boko Haram wọ́n ti tà sí àwọn ní ìpínlẹ̀ Niger èyí tí wọ́n ń pè láwàdà wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ gómìnà ní ìpínlẹ̀ Borno àbí kí ló lè mú gómìnà fipò lẹ̀ fún igbákejì rẹ̀ wípé mo fẹ́ sinmi fún odidi ogún ọjọ́ mo fẹ́ sinmi fógún ọjọ́. ìgbà tí nǹkan ti ń lọ òye gómìnà mọ́ ọpọlọ ẹ̀ ti fẹ́ ṣèdàkejì kẹ́ni ẹlẹ́ni ọmọ bá ya wèrè ó ló ń fẹ́ lọ rọrùn kún lé. ó jọ̀wọ́ ìjọba fún gbákejì rẹ̀ ó ní kó lò ó fódìdí ogún ọjọ́. láti April 29 sí May 19 ìjọba ò lágbára tó àwọn onísùnmọ̀mí ẹ̀dẹ̀ ń kó fáítà jẹ́ẹ̀tì wọlé lójoojúmọ́ ẹ̀ ń rán àwọn ọmọ ogun lọ síbẹ̀ lójoojúmọ́. nkọ́lé ó ra mọ́tò wàláì kò fi dúró ọkọ rẹ̀. àkàndá ọ̀rọ̀ àwàdà kọ́lé yìí ọ̀rọ̀ ọkọ àtìyàwó kọ́ là ń sọ
ọ̀rọ̀ pé ogun ti débodè, ọ̀rọ̀ pé wàhálà ń kànlẹ̀kùn, ọ̀rọ̀ pé sùnmọ̀mí ti dé etí bèbè ilẹ̀ Yorùbá náà ni mo ní kí n sọ fún ọ. àwọn èèyàn àwọn ISWAP ọ̀hún, àwọn Boko Haram ọ̀hún, ẹ̀ka Boko Haram ni wọ́n. ohun tí wọ́n kó dání kọjá bẹ́ẹ̀, mo ní tí wọ́n gbé lọ́wọ́ kọjá bẹ́ẹ̀, kò sí ẹni tó lè fèsì wọn tí wọ́n bá wọlé yìí. àdúrà ní kájọ máa gbà kí wọ́n má wọlé wá, ìgbésẹ̀ ní kájọ gbé torí bí wọ́n bá wọlé wá kí láfi dá wọn padà. àwọn sọ́jà gan ò rí wọn mú, wọ́n wo agbo sọ́jà, wọ́n pa ọgbọ̀n láàrin wọn, ṣeréṣeré ló pe ni. wọ́n tó dáná sun military base. ìbáwọn ológun wá sọ pé àwọn ti ṣẹ́gun Boko Haram ń jò ní ìbá àti crush wọn là ń gbọ́. àwọn ilé ò sinmi láti máa sọsẹ́ ó burú pọ̀ ẹ̀ka lẹ́lẹ́kan sí i. ṣé gbàgbé mo wí lánàá, mo ní kì í ṣe pé àwọn Boko Haram àwọn onísùnmọ̀mí, mo ní kì í ṣe pé wọn ò sọsẹ́ mọ́, ṣùgbọ́n ìròyìn ò gbé jáde mọ́ ni. mo ní kì í ṣe pé wọn ò jíyàn gbé mọ́, ṣùgbọ́n ìròyìn ò gbé jáde ni. eléyìí tó ṣẹlẹ̀ yìí ó pe gbogbo wa sí ìrònú kíákíá, ó sì pè wá sí ìgbésẹ̀. àkọ́kọ́ eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno, wọ́n ń pe agbègbè ọ̀hún, wọ́n ń pè é ní ran níjọba ìbílẹ̀ Kalabage. wọn mọ̀ bóyá wọn mọ̀ pé dáadáa, I don't care. ibẹ̀ yẹn làwọn ISWAP yìí ni wọ́n ti kọlu àwọn abúlé. bí wọ́n ṣe ń pa àwọn tí ń bẹ́ńbẹ́ ni wọ́n ń dáná sun abúlé wọn. àwọn eléyìí ọjà lórí ẹ̀sìn, wọ́n kàn pera wọn lórúkọ tó jẹ mẹ́ẹ̀sìn ní Islamic State West African Province ISWAP, because tó bá jẹ́ lóòótọ́ tí Islam ní wọ́n, ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam. and again ní kété táwọn èèyàn sínú àwẹ̀ tán, òun náà ni wọ́n wo abúlé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún wọn. tó bá jẹ́ wípé àwọn ẹlẹ́sìn kejì, àwọn Christian ni wọ́n yìnbọn fún, àbágbà wípé lóòótọ́ ìjà ẹ̀sìn ni wọ́n ń jà. ṣùgbọ́n àwọn eléyìí ò dúró lórí ẹ̀sìn, ohun tí wọ́n dúró lé lórí ni wípé wọ́n fẹ́ lórúkọ ẹ̀sìn láti pa àwọn abúlé kan run kí wọ́n wá jẹ gàba ń bẹ̀. bí wọ́n bá ti rí bẹ́ẹ̀ ń gbà, kò síbi méjì tí wọ́n ń bọ̀ ńlẹ̀ Yorùbá nìyẹn. wọ́n ti rí ṣe nípínlẹ̀ Borno lẹ́yìn tí wọ́n àtáàkì yẹn ó wáyé lẹ́yìn bíi ọ̀sẹ̀ bíi mélòó kan tí wọ́n àtáàkì ibì kan tí wọ́n ń pè ní Minok nípínlẹ̀ Borno. ìyẹn ní post àwọn Nigeria Army 156 Battalion. ibẹ̀ ni wọ́n wọ̀, wọ́n pa sọ́jà ọgbọ̀n, wọ́n dáná sun military post ńbẹ̀, wọ́n dáná sun military base. ǹjẹ́ ẹ mọ̀ nǹkan tí wọ́n kó wá? gun truck àwọn ọkọ̀ tí wọ́n ń níbọn lórí wọn, tó yẹ pé bí bá ti ń rìn làwọn kan máa yìnbọn lórí ẹ̀. ohun tí wọ́n kó wọbẹ̀ mo ní ní àyín ń ó fi hàn yín, òun náà ni wọ́n kó wọ ìpínlẹ̀ Niger. ọlọ́pàá ò tó bẹ́ẹ̀ kó dúró, sọ́jà ò tó bẹ́ẹ̀ kó dúró. kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré fún yín ní gíláàsì nǹkan tí tá à ń sọ kó o lè bá a mọ̀ wípé kì í ṣe ṣeré.
lélẹ̀ tó túmọ̀ sí wípé ntí àwọn mìyẹ́tì aláṣọ ni wípé àwọn ò tí ì dẹ̀yìn lẹ́yìn ẹ o ikú ò sì tí ì yẹ kú ò lórí ẹ̀ àyàfi tó bá corporation wo ni wọ́n fẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ Ortom òun náà ni wípé kí wọ́n fún àwọn Fúlàní láàyè kí wọ́n máa sin màálù wọn kí wọ́n máa fẹ́ràn jẹko lọ gọ́vnọ̀ Ortom dẹ̀ ní kàkà kéèké ni wọ́n ṣakápò ẹkùn kálukú ọ̀yà sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kàkà kó wọ́n gbà wọ́n láàyè ohun ọ̀kọ̀ kó wọ́n fẹ̀mí òun di gọ́vnọ̀ Ortom nìkan ló ń bá wọn pò ó òun nìkan ní ń bá wọn fà á àwọn gómìnà wa ńlẹ̀ Yorùbá 2023 ní ń bẹ lórí ẹ̀mí wọn ẹ̀mí tí ò ní dọ̀la tí ń dóṣù tí ń bọ̀ àti ìlà 2021 já 2022 ń bẹ́ńlẹ̀ 2023 làwọn rò lọ́kàn àwọn èèyàn tí wọ́n fẹ́ jẹ gàba lé lórí tí wọ́n fẹ́ joyè lé lórí pòsíṣàn tí wọ́n wà kọ̀ǹdíṣàn tí wọ́n wà kò fẹ́ kàn wọ́n bọ́yá akú ni bọ́yá akú ni bọ́yá apọ̀ ni bọ́yá adín ni ìyẹn ò fẹ́ kàn wọ́n ibi tí wọ́n ń lọ níbẹ̀ lórí ẹ̀mí wọn. Àkàndá mo ní advice tọ́pọ̀ fúnra Yorùbá màtí máa sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ká má fọkàn sí tìjọba ìjọba ìpínlẹ̀ ni ìjọba ìbílẹ̀ ni má fọkàn sí tiwọn pẹ̀lá lọ́rọ̀ wọn bá a bá wo ti pẹ̀lá ijó ọ̀bàjẹ́ bá a wo ti pẹ̀lá ijó ò ní dùn àwọn kan sáà wà níbẹ̀ dáríà kí wọ́n má ṣaláì wà nílé ìjọba ni n tá ń jẹ tá ń mu n tá ń lò ọ̀nà tá ń rìn kọ̀ọ̀kan wọ́n ó kọ ni wọ́n fẹ́ wọ́n sì ti rókọ ọ̀hún lára ìmọ̀ràn tí n ó fún wọ ọmọ Yorùbá nation òun ni wípé ojúlala kan fi sọ́rí o ká má dúró de ìgbà tíjọba ò tó gbé ìgbésẹ̀ wọn pẹ́ o aláyédè lọ́la yí ẹ̀ ìbá àmáyé ẹ̀kọ́ máa fi perukú ńlẹ̀ aláyé lọ́la yí ẹ̀ o àkọ́kọ́ o ní pé má lọ rìpọ́ọ̀tù Fúlàní fún ọlọ́pàá kankan má ṣẹ̀ṣẹ̀ lo àgọ́ ọlọ́pàá láti lọ rìpọ́ọ̀tù Fúlàní darandaran kankan because bọ́ ọ lọ tí wọn ò bá mú ọ mọ́lẹ̀ tó o bá jẹ̀bi àwọn èèyàn padà báńsì lé ọ lórí padà
at the end of the day ẹ̀sìn ni yóò padà já sí fún ọ. àwọn tó lọ fẹjọ́ wọn sùn ó padà wá fi ọ́ ṣe ẹ̀yẹ́ padà ń lé gbèsè bórí àtàtì dé ńbọ ló tún kù tó fẹ́ lọ báyìí. bọ́mọ bá ti gbọ́ngbọ́n kíkú lẹ́rùn ìyá ẹ̀ sì gbọ́ngbọ́n sí sisi padò. bára ilé ẹni bá lẹ́nu àálẹ́sẹ̀ ni. anything tó wù kọjọ pa ẹ́ pọ̀ lójú ọlọ́mọ òtó ìdájọ́ ọwọ́ ni kájọ ṣe fúnra wa. ìdájọ́ ọ̀hún ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ mọ́ gbé àwòrán ẹ̀ káàkiri àpapọ̀ ó ti yé ẹnìkan kì í rí kinní kan lẹ́nu kinní kan ibi abá ti wẹ̀ náà ní ká ti romira ẹ̀ kọ́mọ̀ sí àmì kọ́mọ̀ sí ààlà tí yóò tọ́ka pé nǹkan kan ṣẹlẹ̀ ń hàn yín because tá a bá fi rin gọ́mọ ìyá ẹni lójú ọba gan ní bẹ̀rù ẹni o. àwọn kéékèèké tí wọ́n ń gbé sùmọ̀ mí àwọn kéékèèké tí ń jí wá gbé ń bí àwọn ní ọ̀sà tọ́kùn àwọn tí ń kó jagamu káàkiri yìí. ǹjẹ́ a lè fèsì wọn tí wọn ò bá ti ní atọ́nà lọ́dọ̀ wa mọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé ipá ò pin àgbàjá ó sì pin lọ́wọ́ oníjó. lára ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ọmọ Yorùbá òun náà ni wípé ìrìn àjò wa láti wákàtí ọ̀wọ́ ẹ lọ ẹjẹ́ a máa sọ bọ́ bá ṣe é ṣe my brothers and sisters mọ́ rìnrìn òru mọ́ sùn kó o dijú ẹ̀ méjèèjì. àwọn tó fẹ́ gbéṣẹ́ fún wò wọ́n dáadáa ṣé wọ́n yìí ṣàlejò. àwọn tí ń wọnú ìlú yín irú èèyàn wo ni wọ́n ẹ kíyèsí wọn dáadáa. ẹ̀yin tẹ́ gba àwọn ẹ̀yà míì síṣẹ́ ẹ lé wọ́n bá ń fọṣọ ni wọ́n bá ń lọṣọ ni wọ́n bá ń gé koríko ni wọ́n bá ń dáná ni wọ́n bá ń sí géètì ni. ìmọ̀ràn pàtàkì rèé o ẹ̀ bá sì kọ́kọ́ yọ wọ́n sẹ́ná. ọ bẹ́tà ó pè kẹ́ ẹ mọ́ dáṣẹ́ yín ṣe for now tàbí kẹ́ ẹ rèé mú àbúrò yín tira dan kẹ́nìkan gbàbọ̀dé wánú ilé fún yín àmọ̀ràn ni o n ò sọ pé dandan ni kẹ́ ẹ tẹ̀lé o. àjèjì tí ń bẹ nínú àyíká yín pàápàá jùlọ àwọn ará òkè ọ̀hún yẹn because nílẹ̀ Yorùbá lónìí tó bá tún dé ọ̀pọ̀ nù ilé àwọn ni wọ́n ń ṣe gate man bẹ̀. níbi tí wọ́n ti ń ṣe gate man wọ́n tún wá rọra ní pátì níwájú ìta tí wọ́n ti mọ̀ ta nǹkan wẹ́wẹ́wẹ́ lára àwọn àmọ́ báyàn dín ẹyin sí búrẹ́dì wọn mọ̀ báyàn sí índómì àyè gbògùnmọ̀ ọ̀ràn ní sẹ́fòdù àyè gbatápò ó tún kọ́lé ìgúnnu Yorùbá ń fọmọ àparò sábẹ́ wọ́n sì tún ń gbé ka fúnra wa là ń fọwọ́ ara wa fàjọgọ̀dì òun wá jálé alọ́rùn ògòdò tí ó fi ní sẹ̀sìn ọwọ́ atalẹ́ ànígóńgórí imú àwáríbi sá lọ àríbi yẹ sí mọ́. àwọn ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ tọ́lọ́ ti yàn tiwá láti 1914 yìí èrò ọkàn wọn ni pé táwọn ò bá bá wa dé ìhà abè kan táwọn ò bá bá wa kanlẹ̀ àwọn ò ní sìn lẹ́yìn wa. a ti wá ṣèyí sí Olódùmarè. lára ìmọ̀ràn tí mo fẹ́ fún ọmọ Yorùbá ó ní wípé nínú gbogbo abúlé ní gbogbo ìlú ẹjẹ́ á máa darapọ̀ mọ́ fìjìláńtẹ́ fìjìláńtẹ́ 8 péré níbẹ̀ nínú ìlú wa ó ti kọjá bẹ́ẹ̀ o gbogbo géńdékùnrin baálé ilé ẹjẹ́ á sọ̀rọ̀ àwa di fìjìláńtẹ́ o ká máa gbòde sọ lọ́wọ́ ara wa iṣẹ́ tí ò lówó sòkè láfẹ̀yìntì ààbò òlu ó ti dé stage ibi tí ẹnìkankan ò ti ní sọ wípé ẹnìkankan lọ́dẹ asọ́de mọ́ gbogbo wa ọdẹ asọ́de. bá a bá dẹ̀ fẹ́ sọ abúlé wa tá a fẹ́ sọ́nù ìlú wa ẹ má jẹ́ kí gbogbo ọmọ rọ́jọ sójú kan ẹ já pínra wá ń sọ̀rí ìsọ̀rí. ẹ̀rọ alágbèéká tí bá ń bẹ lọ́wọ́ wa kó wà ní sáílẹ̀ǹtì. bá a bá fẹ́ bára wa sọ̀rọ̀ ká ẹ mọ́ ọdọ́gbọ́n pera ẹni. bọ́bá jọ̀nà tó jìn láti kẹ́fi ẹjẹ́ gbogbo wa ó ní fèrè lọ́wọ́. ẹjẹ́ á máa bùjá. ẹ jẹ́ kí gbogbo òlú ó ní fìjìláńtẹ́ tiẹ̀.
torí pé n ti ń bọ̀ yìí nàláì nàláì tó bá jẹ́ nà true dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè yìí tó bá ìjábọ̀ kò ní bímọ rí o. ẹlẹ́ẹ̀kẹ́ lára ìmọ̀ràn tí mo fẹ́ fún ọ òun náà ni wípé ọkùnrin bílé bá dání mí bẹ́ẹ̀ ṣe wò mí mi ò lè dádìí ẹ pa tàsìkò yìí kọ́ mọ́ o. ẹ jẹ́ ká lọ tírèènì ara wa gbogbo wa pátá àwa tá a jọ́kùnrin bó bá ṣe é ṣe kí gbogbo wa ò dira wa. bá a bá fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ á rí i pé nǹkan ìjà kan ń bẹ ń gbèrè ọ̀dọ̀ wa nítòsí ọ̀dọ̀ wa. pé at least tó bá ti ẹ̀dà tó dí adìẹ gan gbọ́jọ kó ẹ̀ ó pò sí bí ẹ̀mí èèyàn bá tiẹ̀ wá bọ̀ yẹn náà ó gbìyànjú gẹ́gẹ́ bí akọni dé sáà kan. lára ìmọ̀ràn tí mo ní kí n fún yín òun ni wípé kí ọ̀gá ọmọ pọ̀jọ́ ọmọ ṣẹ́ lọ bí ẹ bá ti kóra yín jọ tẹ̀tílẹ̀ ń sọ́nù ló yín ẹ jẹ́ ká fẹ́ nìkan síwájú. èmi làgbà ìwọ làgbà kì í jẹ́ kí létí baálé bá gbé pọ̀ ogún gééré torí kálukú ni ó fẹ́ jẹ mọ́gàjì ilé bàbá tiẹ̀. ẹ jẹ́ àfọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu ẹ jẹ́ arẹ́ nìkan gẹ́gẹ́ bí aṣíwájú. lásìkò tá a wà àsìkò yàn jíjà kọ́ àsìkò ká gbà fúnra wa ni. another vital advice òun ni wípé ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ní ìrẹ́pọ̀ láàrin ara wa ná. lágbájá sẹ̀mí èmi àti tàmẹ̀dò kì í sọ̀rọ̀ síra wa irú àkókò yìí kọ́ o. lọ bá onítọ̀ ńlá jà for now because ó ṣeé ṣe kọ́jọ́ oníyọ̀ kọ́kọ́ ríbi tí ń bọ̀ yóò lè pàkíyèsí ẹ̀ sí. ṣùgbọ́n tó bá ń bá a jà tó bá jẹ́ pábúlé tiyín ni wọ́n ń bọ̀ yóò sọ pé kò tí ì dọ́dọ̀ ta wọn ní tó bá lè fi ń ṣe kó fi ń ṣe. bẹ́ẹ̀ bá ń gbẹ́ kòtò ọ̀tá ẹ mọ́ gbẹ́jìn torí ọmọ rẹ lè lọ kó sí o. àkàndá mo ní bẹ́ẹ̀ bá ti fẹ́ rìnrìn àjò ẹ máa ṣọ́ ìgbésẹ̀ yín ẹ má rìn lóru. and again n táwọn aráabí ń kó wá fún wa tí wọ́n ń tà á fún wa lọ́wọ́ tá a dé yìí mọ́kànsádédé máa ṣẹṣẹ́ nu pẹ́wú mọ́kànsádédé máa ń wọ́n jẹ ó ti mọ gbogbo tí mò ń dárúkọ. ilé ìtọ́ bá jẹ mọ́ sísè ṣe dáadáa kó o tó fi kanú. èyí tó bá jẹ mọ́ fífọ̀ fọ̀ dáadáa fílẹ̀ fọ́jọ́ kan fọ́jọ́ méjì wo tún ti ọ́ pa. èyí tó bá lè fàdí ẹ jẹ́ńbẹ̀ èyí tó bá lè fẹ́ràn jẹ́ńbẹ̀ èyí tájá bá lè jẹ́ńbẹ̀ kọ́kọ́ fi dán wọn wò náà o. ọlọ́run ò ní já kaskọ́ọ̀sì o. bákan náà gẹ́gẹ́ bí mo ti sọ ẹ má jẹ́ á sọ̀rọ̀ jù. and again lásìkò yìí ẹ jẹ́ á sinmi ìwọ́de ẹ má bínú o. ẹ jẹ́ á sinmi ìwọ́de ojúlalá kan fi sọ́rí ní kájọ wà báyìí bẹ́ẹ̀ mi ọ̀bá bọ́ nílé gíga ọ̀bọ Yorùbá nation Yorùbá nation àlérí gbà nínú ogun. ẹ jẹ́ ká kọ́kọ́ mójútó ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ná ó ṣe pàtàkì pọ̀. ìjọba lè má sọ̀pọ́ọ̀tì wa ṣùgbọ́n tá a bá sọ̀pọ́ọ̀tì ara wa tí ìjọba bá rí pa sọ̀pọ́ọ̀tì ara wa wọn ò ní option dàn kí wọ́n tẹ̀lé wa. my dear brothers and sisters ilé yín wà ìlú yín wà ní ìpínlẹ̀ Kwara nípínlẹ̀ Ọ̀yọ́ ó bẹ́tà kí wọn náà máa lọ lé o kó lọ sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn rẹ̀ lé o. advice ńlá ni mo ní kí n fún ọ o ó bẹ́tà kó o máa lọ lé láti lọ sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn. àkàndá kí n tó tẹ̀ síwájú àwọn nǹkan tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sáré dálejò tí mo ní lóhùn ọ̀nà tí wọ́n ti wá jìn ẹ forí jìn mí ọ̀rọ̀ lórí ìlera wa lórí ìlera mi lórí ìlera rẹ àwọn nǹkan kan tí wọ́n mọ̀ tó jẹ́ in tó lè jẹ́ àkíyèsí lásán tí yóò tọ́ sọ́nà lórí ìlera rẹ òun náà ni wọ́n bá wá. nbí a ti ń sọdún lásàmàjà láti ń sọdún múláwá ẹ jẹ́ ká lè jù mí ọmọ bọ̀ nínú ilé.
ìyẹn ni pé mi ta ti ń sọ̀rọ̀ ààbò la ti ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ẹni àwọn àìsàn àtàrùn tó lè dáni gúnlẹ̀. Àkàndá mọ̀ ń bọ̀ wá. Ẹ mú wọn wọlé. Ẹ máa rọra. Orí ló ní sí ẹ̀dá láyàn mọ́. Kò sẹ́ni tọ́dọ̀ba aládé mọ̀ nígbà tá a wà ní kéńké àwọn àgbà kan ó sì mọ sán wọn nídìí wọ́n sì mọ gbá wọn lórí orí tiẹ̀ kẹlẹ̀ sí ìdí tiẹ̀ kẹdẹ̀rẹ̀ wọn ò ní mọ̀ kọ́ ba aládé làwọn ń sáǹdì làwọn ń gbá lórí ẹ̀ka lẹ́kù dédé àkókò yìí mọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn olólùfẹ́ ètò Àkàndá ọ̀rọ̀ Awíkonko wọn ti mọ̀ wípé òdó niyín ẹ kì í ṣàìmọ̀ fólóko torí pé kì í sọjọ́ àkọ́kọ́ rèé ṣùgbọ́n fàǹfààní àwọn tí wọ́n ẹ̀sẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ bá ń dákọ yín fáwọn èèyàn wa tí ń gbọ́ wá ń lé. Orúkọ mi ni Godwem tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Godwem ìyá Ìjẹ̀bú kí ni ìyá Ìjẹ̀bú kí ni Godwem ń ṣe bóun náà ṣe papọ̀ mọ́ra wọn. Orúkọ iléeṣẹ́ wa ni Godwem. Ìyá Ìjẹ̀bú ni ìnagijẹ tí àwọn èèyàn máa ń pè mí nítorí ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ni mí. Apá wo ni níjẹ̀bú? Ìjẹ̀bú Òde ni o. Ìjẹ̀bú Alárẹ̀. Ìjẹ̀bú Òde máa dàgbà lóra. Bẹ́ẹ̀ni. Ọmọ òsílẹ̀kùn pálẹ̀kùn dé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òró wọ̀yọ̀wọ̀yọ̀ ẹ kú àkókò yìí náà pápápá nítorí àkókò wa iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ lẹ́ ń ṣe ẹ jẹ́ kí n béèrè báyìí ẹ kọ́ ni àbájẹ́bí. Ẹ ṣe iṣẹ́ ògùn ìbílẹ̀ iṣẹ́ tí wọ́n bí mi sí ni iṣẹ́ tí bàbá mi ń ṣe ni iṣẹ́ tí bàbá ìyá mi ń ṣe ni lápá méjèèjì iṣẹ́ ògùn ìbílẹ̀ iṣẹ́ ìdílé mi ni wọ́n bí mi sínú ẹ̀ ni bí mo dẹ̀ ṣe tún ń dàgbà mo tún lọ sílé ẹ̀kọ́ láti lọ kọ́ nípa ìtọ́jú àwọn aláìsàn ó yẹ kó ti yé yín ṣùgbọ́n mo yan iṣẹ́ ògùn ìbílẹ̀ láàyò nítorí mo rí àwọn ipa ribiribi táwọn òbí mi kó lẹ́nu ẹ̀. ẹ jẹ́ kí n béèrè báyìí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀ yàn láàyò yìí bá mi yín tàbí mọ̀ mi yín lọ́yàn fún yín ni abẹ́yìn lẹ́kàn déédéé wo wípé iṣẹ́ tí n ó ṣe láyé mi rèé. Bàbá ti ń sọ pé máa ṣe pé kí n ṣe ò fojú sí ṣùgbọ́n gbà yẹn àmọ́ ní báǹkì lèmi ti fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n gbà tí mo rí àwọn àṣeyọrí tó ń ṣe tèmi náà dẹ̀ ń dàgbà tí mò ń rí ó wá wù mí láti ṣe òun ló jẹ́ kí n karabọ̀ láti ilẹ̀ òun ni mò ń ṣe mo karabọ̀ nítorí pé ó wù mí nítorí àwọn àṣeyọrí táwọn ti ṣe sẹ́yìn ó jẹ́ kí iṣẹ́ yẹn kó wù mí láti ṣe. iṣẹ́ ọ̀hún ó yé ń dáadáa. Bẹ́ẹ̀ni. ẹ mọ̀ lámọ̀dúnjú. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn èèyàn kan máa sọ wípé ẹni tó mọ̀ yí ọmọ tọ̀hún ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ẹ jẹ́ kí n béèrè báyìí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí ǹjẹ́ ẹ ní area of specialization wípé ókè o àrùn báyìí lèmi mọ̀ nípa rẹ̀ àwọn àrùn báyìí èmi ò mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni nítorí kò sí ẹni tó mọ gbogbo nǹkan tán Ọlọ́run nìkan ló lè lo olùwòsàn tó mọ gbogbo nǹkan tán nílé iṣẹ́ wa àwa ní gbèdéke àwọn iṣẹ́ tá à ń ṣe ó bẹ̀rẹ̀ látòrí prostate problem
prostate problem yìí àrùn àwọn ọkùnrin tó ti lé lọ́mọ 40 ọdún ni àmì méjì ló máa ń wá ó lè fà kẹ́lòmíì kó má rí tọ̀tọ̀ rárá ó lè fà kẹ́lòmíì kó máa tọ̀ ṣeréṣeré àbí kán lọ fún ẹlòmíì ní páìpù kó tó lè rí tọ̀tọ̀ ìmí ìdẹ́ lè jẹ́ àmì míì tẹ́lòmíì tún lè máa rí ni pé kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹlòmíì kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ẹlòmíì á máa nírora tó bá ti fẹ́ tọ̀ ẹlòmíì tó bá fẹ́ tọ̀ ẹ̀jẹ̀ á máa bá jáde ìyẹn ló máa ń pè ní prostate cancer nítorí pé ńgbà míì enlargement of prostate yìí ó lè ti di èyí tó ní àìsàn jẹjẹrẹ nínú ìyẹn ló fi ń pè ní prostate cancer so oríṣiríṣi àmì ló dẹ̀ lè máa fúnyàn ẹnikẹ́ni tó bá ti ní irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ tó jẹ́ prostate ẹ jẹ́ kí irú wọn kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú pẹ̀lú ògo Ọlọ́run wọn á ṣe báyìí sí. now prostate tá à ń sọ yìí bẹ́ẹ̀ni ọkùnrin nìkan ló lè mú àbí takọtabo. ọkùnrin nìkan ni o ọkùnrin tó bá ti dàgbà torí ẹ̀yà ara yẹn iléeṣẹ́ tí àwọn ọkùnrin lò láti fi produce ní iléeṣẹ́ yẹn ọkùnrin nìkan ló ní. ok company yẹn gangan ni a jẹ́ pé àwọn obìnrin ò lè máa tọ̀ sẹ́lẹ́sẹ́lẹ́ ti wọn. obìnrin náà lè máa tọ̀ ṣẹlẹ́ṣẹlẹ́ tó bá ní kòkòrò tí àìfojúrí tí wọ́n ń pè ní infection tí èèyàn bá ní kidney problem àmì tó lè máa nínú ó lè fà kó máa tọ̀ ṣẹlẹ́ṣẹlẹ́ obìnrin míì tó bá ní urinary tract infection ọkùnrin náà máa ń ní urinary tract infection ó lè fà kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí èèyàn bá ní diabetes àtọ̀gbẹ tàbí ìtọ̀ ṣúgà ó lè fà kéèyàn máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ oríṣiríṣi àmì ló lè fà kéèyàn máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹnikẹ́ni tó bá ti rí pé òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó lè lo àǹfààní àsìkò yẹn kó kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ṣẹ́rí báyìí sọ prostate ṣe ń ṣọkùnrin bẹ́ẹ̀ náà lobìnrin náà ní àwọn ìṣòro tó jẹ́ tiwọn tá à ń pè ní fibroid fibroid yìí obìnrin nìkan ló lè ní ọkùnrin náà ò lè ní fibroid yìí ó máa ń dìde ìjú ní Yorùbá ń pè é ó máa ń dìde sí ilé ọmọ àbí lára wọ́ọ̀lù ilé ọmọ ni tó bá jẹ́ ẹyọ kan ó lè pọ̀ ń bẹ́ẹ̀ kán pè ní multiple tó bá ti lọ ṣàyẹ̀wò tán ya scan wọ́n á rí oríṣiríṣi iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú standard láti bójútó fún àwọn obìnrin tó bá ti ní irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro bíi ẹ̀jẹ̀ ríru tó lè fa ìṣòro oríṣiríṣi bákan náà ni arthritis àbí rheumatism arthritis yìí ó pọ̀ oríṣiríṣi osteoarthritis wà rheumatoid arthritis wà kórúkún máa dùn ni kórúkún máa wú kẹsẹ̀ máa dùn ni ká má lè rìn láti ibìkan síbì kan kí gbogbo ẹsẹ̀ máa kan wá kí gbogbo ọwọ́ máa kan wá ẹsẹ̀ ẹlòmíì á máa kú tàìtàì bàtà àtẹ̀ jábọ́ lẹ́sẹ̀ ẹlòmíì kò ní mọ̀ ẹlòmíì ìbàdí á máa ró kò lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kò lè bẹ̀rẹ̀ kírun kò lè bẹ̀rẹ̀ gbàdúrà ẹlòmíì ìdẹ̀rẹ̀ gbogbo egun ara tó bá ti jí láàárọ̀ ló máa ní ó ń ro òun ẹlòmíì ẹsẹ̀ á máa wú ẹnikẹ́ni tó bá ti ní bóyá osteoarthritis ní tiẹ̀ bóyá rheumatoid arthritis ní ìwọ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú àgbà ìmọ̀ràn lórí. kí n tó tẹ̀síwájú àwọn èèyàn kan lè fẹ́ kàn sí nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. wọ́n lè pè mí sórí 08033033777 nọ́mbà yẹn náà ni mo fi ń ṣe WhatsApp wọ́n lè kàn sí mi. ìlera lóògùn ọ̀rọ̀ pánsá òfurá pánsá fi jáná bòmí mọ́ra kí n pa ọ́ díẹ̀díẹ̀ làrún wí tú mi ta kí n fi ọ́ sílẹ̀ ni wọ́n ń pariwo nọ́mbà Ìyá Ìjẹ̀bú Godwin náà nìyí lẹ́ẹ̀kan sí 08033034777 08033034777 Ìyá Ìjẹ̀bú tá a bá ń sọ̀rọ̀ nípa ìjú ǹjẹ́ ṣé ìjú náà póríṣiríṣi and ṣé ẹ lè bá àwọn dárúkọ oríṣi ìjú tó wà àpẹẹrẹ téèyàn ó rí. ìjú náà ló ń jẹ́ ṣùgbọ́n àmì tó máa ń fún àwọn èèyàn ó yàtọ̀ síra wọn ẹlòmíì tó bá ti ní ó lè má rí nǹkan oṣù ẹ̀ mọ́ rárá kó stop nǹkan oṣù ẹ̀ ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá ti ní irú ibi tó bá dìde sí ni bóyá ilé ọmọ ni o bóyá ara wọ́ọ̀lù ilé ọmọ ni o bóyá ìta ilé ọmọ ni ibi tó bá ní sí ló máa fi hàn irú àmì tó máa rí ẹlòmíì á ṣe nǹkan oṣù yẹn kò ní dá ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ẹlòmíì á fi máa ṣe nǹkan oṣù tí kò ní dúró ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa yí kiri inú ẹ̀ ni ló fi máa mọ̀ pé òun ni ẹlòmíì inú ẹ̀ á máa ga ni á máa wú tó bá jẹ oúnjẹ jẹ inú àti ga ẹlòmíì inú yẹn kò ní lọlẹ̀ wọ́n á máa ní ẹlòmíì wọ́n á máa kí pé ẹ pẹ̀lẹ́ o àsọkalẹ̀ àǹfààní o wọ́n rò pòyún lóní ẹ̀já ìsàn ìjú yìí lónìí. ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni wípé ìgbàgbọ́ àwọn èèyàn kan ni pé ìjú á máa dàgbà sí bí ọmọ ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni ó máa ń dàgbà sí tó bá ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbi kékeré á wá máa grow á máa dàgbà á máa tóbi sí
ẹnu á wá tóbi, tó bá ti tóbi tán ló máa ń fà á tí èyàn tí àmì yẹn tó máa fi máa kásẹ̀ lómìn àti ẹ̀gbọ́n àríǹta báyìí tó bá ti rí. Ó dẹ̀ máa ń fà á káwọn obìnrin kan máa ní ìdààmú oríṣiríṣi. Torí ẹ̀ la ṣe gbé research wa lọ sí ibi tá a ti lè ràn wọ́n lọ́wọ́ kí kinní yìí kó kúrò nínú ara wọn, torí pé kì í ṣe nǹkan tó dáa. Ẹlòmíì kò tí ì bímọ kó tó ṣe, ẹlòmíì dẹ̀ ti bímọ tán kó tó ṣe, ṣùgbọ́n àìsàn ni èyí tí ò dá lágbo ara. Bóyá èèyàn ti bímọ tán ni àbí èèyàn ò tí ì bímọ, ìju òun ṣe nǹkan tó gbọ́dọ̀ dúró lágbo ara. Ẹ jẹ́ kí á tètè bójútó. ìbéèrè mi tó kẹ́yìn kó tó di pé wọ́n yọ̀ǹda yín òun náà ni wípé àwọn èèyàn kan nígbàgbọ́ wípé tá a bá tí ì ṣiṣẹ́ abẹ ìju ò ní lọ. ǹjẹ́ ẹ fún wa ní àrídájú pé láì ṣiṣẹ́ abẹ ọ̀nà wà láti tọ́jú àìsàn ìju? Lágbára Ọlọ́run ewé àti egbò ti wà láti bójútó. Nítorí èèyàn ń dúró lójú kan, tá a bá ti bẹ̀rẹ̀ research máa ń lọ síwájú sí ni. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn tó ti mọ̀ wá pé àìsàn ìju ó máa ń yọ́ dànù tán ni. Ìṣòro kan náà tún wà tí àwọn èèyàn kà sí tó béèrè pé tó bìlíf pé kò lóògùn, òun ni àìsàn hepatitis, ìṣòro ooru inú ẹ̀dọ̀ ni. Wọ́n bìlíf pé kò sí ojútùú sí. Ooru inú ẹ̀dọ̀ yìí tó bá pẹ́ á ṣàkóbá sí ẹ̀dọ̀ wa èyí tí à ń pè ní liver. Ó lè fa liver enlargement, kéèyàn máa tọ̀ kó máa yẹ́lò, kójú máa yẹ́lò, kínú máa wú, kí gbogbo ara máa wú. Ẹnikẹ́ni tó bá ní irú àmì yẹn, hepatitis B ni o, hepatitis èyíkéyìí tí ò bá jẹ́, ẹ lo àǹfààní àsìkò ìkẹ́kọ̀ọ́ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ jẹ́ n pe nọ́mbà ìbánisọ̀rọ̀ mi fún yín kẹ́ ẹ lè mọ̀ 08033034777 08033034777 tàbí 09060708029 09060708029. Ayò gbà wá láti mẹ́nu bà gbogbo nǹkan tí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. àmọ́ mẹ́nu bà ń jọ́ mi. pápápá ẹ jẹ́ kí mi náà bá yín, ẹ jẹ́ kí n bá wọn pe nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí i. nọ́mbà wọn náà ni 08033034777 08033034777. bákan náà 09060708029 09060708029. gbólóhùn kan ìbándágbére fáwọn èèyàn. Ẹ̀yin èèyàn mi nílé, tí ọwọ́ tó bá dùn ni ẹ má jẹ́ ká dábòra o. Ẹ jẹ́ kí á tọ́jú ara wa ká lè wà ní àlàáfíà tó tó. Bóyá mi ò lè rìn dáadáa ni, ẹ lo àǹfààní àsìkò ìkẹ́kọ̀ọ́ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yìí ní iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. kí ni wọn dání lójú gan last bus stop ní Ìyá Ìjẹ̀bú. tó Àkàndá mo ń padà bọ̀, ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ bára wa sọ. Àkàndá ṣe ti gbọ́ yàjóyàjó. Àwọn agbébọnrin ti pa kọmíṣánná kan ní ìpínlẹ̀ Kogi, wọ́n jí alága kanṣu gbé lọ. Ṣèròyìn tá a máa sọ lójoojúmọ́ náà nìyí, ṣèròyìn tá a máa gbọ́ lójoojúmọ́ rèé, ṣèròyìn tí ìwé ìròyìn ọmọ gbé lójoojúmọ́ nìyí, ṣèròyìn tí wọ́n máa kà nínú kókó onúwèé ìròyìn every blessed morning. Òun náà ni pé wọ́n jiyàn gbé wọ́n pààyàn, wọ́n jiyàn gbé wọ́n pààyàn, wọ́n dáná sunlé, wọ́n dáná sun ṣọ́ọ̀ṣì, wọ́n dáná sun mọ́sálásí. pàápàá lórí ọ̀rọ̀ ti bàbá Ìjẹ̀ṣà, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ, mo ní ọ̀rọ̀ bẹ́yìn yọ, ọ̀rọ̀ tá a rò pé yọ wọ́n bóró ṣe ló ti pọ̀n mẹ́rù kọ́.
àwọn tí wọ́n gbé ta wọn mọ̀ pé bí ó ṣe ríre wọn bá ti ṣe. fídíò footage tí wọ́n ní CCTV camera gbé tí wọ́n fi sọ wípé bàbá Ìjẹ̀ṣà molest ọmọdébìnrin kan. kò dóbele fò pé princess ti disclaim ẹ̀ ó lóun ọ̀mọ bó ṣe jáde ohun ọ̀lọ́wọ́ sí. fídíò footage yìí ìbéèrè tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo àwọn ọ̀mọ̀wé gbogbo àwọn abiyamọ ń béèrè lọ́wọ́ princess òun náà ni wípé ǹjẹ́ tó bá jẹ́ òun ló bí ọmọ yìí ṣé yọ gbà kí fídíò footage yìí jáde. ohun tó ń dùn nínú wa tẹ́lẹ̀ ni wípé wọn ò fi àwòrán ọmọ yìí hàn anybody ò ní dámọ̀. ǹjẹ́ nígbà tí fídíò footage jáde sáwọn èèyàn ò ní dámọ̀. báwo lọ́jọ́ ọ̀la báwo lọ́jọ́ iwájú ọmọdébìnrin yìí báwo ni yóò ṣe rí. disclaimer lélẹ́yìí láti ẹnu agbẹjọ́rò látọwọ́ agbẹjọ́rò princess ẹni tó pera ẹ̀ ní Ìbílọ́lá Subai law firm 2nd May 2021 that is today only disclaimer we are solicitors to Princess Damilola Adekoya comedian hereinafter referred to as our client and on whose behalf we issue this notice to the general public. Our client disclaims any liability or responsibility whatsoever that arises from the publication of the video on the internet or any other social media platform showing Olanrewaju James Omiyenka aka Baba Ìjẹ̀ṣà molesting our client's foster daughter. Our client expressly disclaim any liability whatsoever for any loss however arising from the content on the CCTV footage released to the general public through Punch Media. Ìbílọ́lá K. Subai. Stáǹdì tiwa náà ni àwọn abiyamọ tí wọ́n bá jẹ́ abiyamọ òdodo ṣé bí àwọn kan ti protest pé wọn ò gbọ́dọ̀ release bàbá Ìjẹ̀ṣà ó yẹ káwọn náà ó protest pé tó bá jẹ́ ọmọ bíbí princess ní ṣé yóò gbà kí wọ́n fi footage yìí síta. àbí wọn ò tí ì tánìṣe ọmọ ọlọ́mọ láti kékeré at the age of 14. that means àwọn tó yẹ kó wà lágọ̀ọ́ ọlọ́pàá kì í ṣe bàbá Ìjẹ̀ṣà nìkan. tí princess bá lòun ọmọ bó ṣe jáde sáwọn tí wọ́n kó CCTV camera yìí ló jẹ́ kó lu jáde then they have to be arrested. ó yẹ kí wọ́n interrogate àwọn náà. sáwọn ọlọ́pàá ló fi síta àwọn ọlọ́pàá kọ́ ọwọ́ yín ló ti lu jáde wáyé tẹ́ wá ń disclaim ẹ̀. Àkàndá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti fìdí òtítọ́ múlẹ̀ láti wádìí òkodoro. láti ilẹ̀ náà ni every one of us ò ti support ní tí bàbá Ìjẹ̀ṣà ṣe. ṣùgbọ́n ní tá a bá ti fọwọ́ tó ń bọ́mọ wí ká fi tòṣè fámẹ́ra bàbá Ìjẹ̀ṣà ti jẹyà tó yẹ kó jẹ already. ẹ má wulẹ̀ já ní lọ́kàn wípé ó dìgbà tí wọ́n bá gbẹ̀mí ẹ̀ ká tó sinmi agbájá. Àkàndá mi ilé mi yá mọ́ ń lọ ẹ kú dédé àkókò yìí bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín ṣé ẹ gbàgbé tí mo wí fún yín gbogbo ìmọ̀ràn tí mo fi ọwọ́ àlàáfíà ni ẹ tọ́jú ẹ̀ sí ká ẹ má fi jẹun. ogun ò ní kó wa kò ní kó yín kò ní kó àrọmọdọ́mọ wa ogun ti dé bodè ogun ti dé tòsí. bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé mi kì í fẹ́ pẹ́ lóde tẹ́lẹ̀ mo ní information láti fún yín mo sì ti fún yín alágẹmọ ti bímọ rẹ̀ àìmọ́jó dọwọ́ ọmọ alágẹmọ Àkàndá ilé yá mọ̀ ń lọ ilẹ̀ yìí ń sú lọ náà èmi náà ń relé
àwọn ará ilé wa ń retí mi kẹ́. ẹ̀yin ará ìlú Ìbàdàn bó o ní sẹ́ gbọ́ mi lónìí ẹ̀yin mélòó lẹ gbọ́ mi bẹ́ẹ̀ bá gbọ́ mi ijọ́ mẹ́jọ á gbọ́ra wa lórí ìkànnì Àgídìgbo FM 88.7 aago kan sáago méjì ọ̀sán gbogbo ọjọ́ ìsinmi náà lájọ máa pàdé ń bẹ̀ Àgídìgbo FM 88.7 lọ́dọ̀ ọ̀rẹ́ mi ọmọ ìyá mi Oríyọmí Hamsat. ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live ẹ wá ìdè Yorùbá TV ìkórìtà kò yé mi àṣà Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ẹ̀yin tẹ́ bá wù yín láti tẹ̀lé mi lórí Àgídìgbo FM ẹ máa lọ sí àrà ọ̀tún pẹ̀lú Àkàndá Ọ̀rọ̀ on Àgídìgbo FM 88.7. àbẹ́ẹ̀fẹ́ gbẹ́tò tí mo ṣe lónìí ẹ̀rí mi live and direct ń bẹ̀. Ọlọ́run mi gágágágágágá ọba tó jẹ́ kí n bẹ̀rẹ̀ láyọ̀ àtàláfíà tí mo sì tún fẹ́ nu ọkọ̀ ètò ògúnlẹ̀ láyọ̀ àtàláfíà mímọ̀ sí èmi kọ́ o. oore ọ̀fẹ́ morígbà àánú morígbà ọlọ́run ẹ̀kú àkókò yìí ní sáàtì yín ògo ni forúkọ yín sáàtì yín. ẹ̀kú ń gbẹ gbogbo àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin mùmínì àti mùmínàtì tòótọ́ ẹ̀mí tó bẹ̀rẹ̀ ni yóò sì ka oṣù ẹ̀kú ń gbẹ o ẹ̀kú ń gbẹ o. ṣé ẹ ti wá rí pọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ọmọ ìyá kan náà ni ẹjẹ́ àṣírà wa lóṣooṣù ọwọ́ bí wọ́n ti ń ṣẹ̀sìn lókè ọya kọ́là wá ń ṣe ń bí àwọn tí wọ́n pera wọn ní swap tí wọ́n pera wọn ní ẹgbẹ́ Islamic wọ́n sì tún ń pa mùsùlùmí ẹgbẹ́ wọn lásìkò táwọn ẹni ẹlẹ́ni ti gba àwẹ̀ tí wọ́n sì wá sínú fún àwẹ̀ wọ́n sì pa wọ́n. Àkàndá kó tó di pé wọ́n máa lọ mo ti wí fún yín nígbà kan pé lára àwọn ìwé tá a kà sẹ́yìn àparí inú á sọ di eré àgbéléwò láìpẹ́ jọjọ. bákan náà ni kí n mọ kí n pẹ́ kó àmétíbẹ̀ kó àmójúbà. Àkàndá Ọ̀rọ̀ Broadcasting School tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ Yorùbá Broadcasting School ni o. bóyá wọ́n ti kọ́ ẹ̀yin ní theory aspect bóyá wọ́n ti kọ́ nílé ìwé ọ̀fẹ́ kọ́ practical aspect. ní èdè Yorùbá tó yanrantí èdè Yorùbá tó jíire Yorùbá sánpọ́nná. bá a ṣe bẹ̀rẹ̀ broadcasting school bákan náà ni school of art editing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wù ọ́ láti darapọ̀ mọ́ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí fóònù lórí nọ́mbà yìí ó lè jẹ́ lórí WhatsApp tàbí lórí mẹ́sẹ̀gì gangan 090-090-4851-9362 090-2 + 234-904-851-9362. yájọ ní gbólóhùn papọ̀ kájọ sọ̀rọ̀. ọ̀pọ̀ ẹ̀bùn ní ń bẹ níta tọkàn jẹ́ pé kankan rẹ ni rìfáìnì wọn ni. sẹ́mọ̀ wípé rọ́gòdù ni wọ́n wà nínú ilẹ̀ ìgbà tó bá lana kọjá ni yóò tó dán àwọn ẹ̀bùn yẹn kàn ní èdè kí wọ́n lana kọjá lọ́dọ̀ ọrú wa yóò sì rìfáìnì yóò sì dán mọ́ná dáadáa yóò sì túṣ. ìyẹn ni wọ́n dùn ọ́nà kí n mọ́ bá jẹ́kọ̀ tó léegun. Àkàndá ló ti ń wo eléyọ̀ jẹnu mi lọ ilé koko ń tagbé agbo lóun méjì tí fọ̀ bó ti wò kó dídẹrí ọpẹ́ lájò tó yóò rè wó dandan ọkọ̀ òní rògùn rọ̀ṣà kọ́ mọ́ forí bẹ́lẹ́fẹ́lẹ́ bùté o. a tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ó lè jọ́la ó lè jọ́tún la èmi kọ́ ni ń sọ. WhatsApp number mi ni yìí +234-904-851-9362 +234-904-851-9362 ó dàbọ̀.
bye gàrí o. Ọlọ́run mi gágágágágágá mo ti fọ́ gógógógó fọlọ́run lókè gégé.